ṣe ọ́ mo kọ̀ yàn bá ọ fún mi kí n béèrè lọ́wọ́ rẹ̀ fọ́ báwo ni ọ̀rọ̀ contract kò sọ pé kọ̀dù bá mi sọ́mọ́ ìdóhùn tí kò kárí mi àmọ́ gègé kò ṣọ́ kí ló ṣẹlẹ̀. ìyàwó inú òrùngbé náà ló rí àná ọ̀rọ̀ contract ń àbí contract ń òun ní ṣe mí. òun ní ṣe mí àìdó ìlú ní wọ́n ta ìpàdé ibi kọ̀ yẹ kí mi sáré sọ́tún sáré sósì lẹ́yìn sí ìgbà ọ̀kan mo ti rí ẹ̀bùn I don't even see a single help from anyone. What am I going to do? Kí ni nǹkan tí mo mọ̀ tí mo lè ṣe báyìí? Ní ìmẹ́ni gan mo yóò yá bábá ẹ̀ kí kò ṣe láyá mi ní òun. Mo ṣàmọ̀ kò dídọ́ contract yà bọ́ sí ọ̀nà lágbára Ọlọ́run. Just relax. Ṣùgbọ́n á bọ́ sí ọlọ́ọ̀ mọ́kànlẹ́ balẹ̀. Yóò rí ìjọ káríjọ sí yèé kò kájọ bí èmi ọmọ para rẹ sí mi lọ́rùn ọmọkùnrin yìí. Dábọ̀ ọmọ jẹ́ mi kéré yan mo mọ̀ bí ṣé ọmọ mo ti kéré? Ṣé ọmọ mo ti kéré? Kí ló fẹ́ jẹ báyìí? Ara ń kà sọ lẹ́nu kí obìnrin mọ̀ wọ́n lé ni. Mo ti kéré ṣé mo ti kéré is it what is ṣé nígbà kó bá ronú báyìí tí máa fọ̀ kó mọ ronúkọ para rẹ ṣé mẹ́ra fọ́kọ̀ mi rìn ṣé ní ọmọ kékeré ara mi báyìí mẹ́ra fọ́kọ̀ mi rìn nígbà kó bá ronú para rẹ lórí contract tí mo wọ̀ fọlọ́ ń dà yọ ilẹ̀ sí eré. Eye Kudus wọlé sọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò kọ́ bá mọ oye if you see the good amount that contract carry wẹ́ẹ̀ ni a sọ̀rọ̀ bẹ́ẹ̀ yìí. Don't worry gbẹ́kẹ̀lé lọ́lọ́run náà ṣé wẹ́ẹ̀ lọ́lọ́run ni wọ́n já mọ́nu kó lé ni mo kò ti bọ́ sí kò yà jẹ́ kí ni kí mi yà wá pọ̀. You get food, you see food. If you know the amount of money that is included in this contract, wẹ́ẹ̀ ni a béèrè lọ́mọ. Mo fò kó mọ́kànlẹ́ balẹ̀ mi kó mọ̀ para rẹ sí mi lọ́rùn kó mọ̀ ronú ìwà ọmọkùnrin. You better don't kill yourself. Mo mọ̀ sọ fún ọ kọ́dọ̀ mi ni mo gbàṣẹ rẹ tiẹ̀. Mo kì í obìnrin náà mọ̀ mọ́ lé Ọlọ́run aṣáájú. Owó ọmọ wo lè gbà ẹ́ pé kind of time is this? Mẹ́ẹ̀mọ́ bí kékeré ti di á ẹgbẹ́ ọmọ dídìrín I don't even understand. Ó sún mi o Ọlọ́run ní mo bí kékeré ti di á. Okay, kẹ́ẹ̀kọ́ ṣe what happen na my daddy? You are just here, you don't even know what is going on. Lọ ṣàpèpèsè sẹ́nu yẹn. What kind of nonsense? I don't even know where your mother bring you. Ṣé bá mọ̀ nǹkan tó ń yọ ìyẹn ń tó yí lábẹ́ àtọ? Ọ̀yọ́ wọn lájú iye lájú abẹ́ iye rẹ̀. Dájú mi ẹ tòkó. Kí mi tòkó? Dájú mi tòkó ti dàn. Ibi tí wọ́n ta ìtú ìrìnàjò high today. Ẹ kò wọ́n dèdè rìn fẹ́ rí gbẹgbẹ. Mood mẹ́à yín. The mood that I'm high now, I don't want to wahala. My mood disturb me rárá. Dájú mi àti bí you know what is going on now. That you fire on the mountain. Ìjọ kí dèdèrè ìfẹ́ sọ dèdèrè kí sí nǹkan ọkọ mọ̀jú wọ́n fọ̀kẹ́ jẹun ẹ́. My daddy. Again, what happened? I pity you. I'm saying pity it, I pity you. You don't have pain at all. I don't even know mi mọ bẹ́ẹ̀ jẹ́ bàbá mi. Ó yẹ kí n wá bàbá mi ta ní kíbi ìpínsì yìí. Abẹ́ iye rẹ̀ lé lọ́pọlọ. Eyé mi. Abẹ́ iye rẹ̀ lé lọ́pọlọ. Èmi lé mẹ́ lọ́pọlọ. Daddy, let me tell you something. See, everything wetin this my eyes see today. Everything your eyes see, tell me, I say I'm not in mood. Iya kuye my mother. He's sitting on you. Yes. Eye Kudus. My mother. Eye Kudus. He's sitting on you. Mo yí wọn kòyókòyó nígbà ó ń kìjọ ọkùnrin. Rádà bẹ́ẹ̀ sọ kò ti gbé dáadáa ẹ̀dẹ́ lèdè. You have bring another thing entirely. Your mother just left here now. I see her with my koroko eye with a man in the bar. Bàbá àbúyẹ́ ṣé mi ìmọ̀ nǹkan tí mo jọ mọ́ ni mi ò ń ṣe títí mi ò tí ń bá ètò dáadáa o. Mi ò ń ṣe títí o. Ọgbọ́n máa hàn nínú ọ̀rọ̀ ayẹyẹ àlùgbà mi ni o. What happen? What do you say? I will take you there now. We go there together. Ẹ máa rí pẹ̀lú ojú ní kòlókòló báyìí. Níbo ni? Bàbá. Bíá palọ̀. Bíá tayọ̀. Ore ye lebe. You kitchen, your kitchen. You know what? You mean your mother and another person? Ṣé màmá fi ọkọ yìí? Ṣé mo ti sọ bẹ́ẹ̀ pé yà lọ bẹ̀? Bàbá mi ẹ tẹ̀lé mi. Bọ́ọ̀jà kí ìyàn lébẹ̀ yọ. Bọ́ọ̀jà ṣe mi. I'm not there today. Let's go there.
báwo ni mo wà pa o. ó tọjọ́ mẹ́ta. àbúrò rí ọkọ̀ pẹ̀lú. bó ṣe bí o wà stressful fún ẹ̀ ṣáà láti get. kò kúkú wà stressful mo try mo manage. ó lágbára ó ti wá sanra sí i. àbí ìwọ ń kọ́. mi mọ̀ bó lè tó wáyé. àìwọ náà kọ́ ṣe bó lo ti kórùgbọ̀n lé yìí. ṣé o ṣe ń dúró tọ́lá. Tọ́lá ó dà pé ó ti travel out now. omi ni. ẹ náà ṣé o mọ̀ ní. kọ́ńtì wo ni ẹ. ó dà pé ní USA lónìí. tọ́lá jọ sọ̀rọ̀ wọn bóun náà bí tiẹ̀ náà lóye rí gbà. ṣé o rí ní tó fi hàn kó ti sanra. ṣé o rí bójú ọmọ ìwà àtìké bọ́ọ̀yẹ̀ ò fi ẹ́ sílẹ̀. ọjọ́ náà jọ ń fáìn sí i. kúrò jọ gbogbo ti ṣe sọ̀rọ̀ ṣé ìwọ ò fáìn ni. àtìgbà tó dàgbé amúṣáwọn kò ti ìgbà tó ti márì ní tí ò ti. ọlọ́run ṣe ọkọ lóòótọ́ àgbàlagbà ni mo fẹ́ o ṣùgbọ́n ó ń tọ́jú mi. wọ́n sọ bẹ́ẹ̀ náà. ó ń tọ́jú mi. bàbá báyìí náà ń try náà ó ń try. tani. bàbá yìí máa tó ń dọ́gbọ̀n. kì í ṣe bàbá òun young boy ni lọ́dọ̀ mi. really. bẹ́ẹ̀ ni o. oṣù ọ̀ young boy. o lè fi wí àwa. máa ma sọ bẹ́ẹ̀ bàbá gan ń ṣiṣẹ́ bàbá gan ń ṣe ṣé bàbá tó iṣẹ́ tí mo bímọ mẹ́rin fún ṣé òun ló sọ̀rọ̀ kí lẹ́yìn bọ́ ìfẹ́ ṣe lọ́jọ́ kọ́. o mi ilẹ̀ kò ti bímọ tó mẹ́rin báyìí. ọmọ mẹ́rin ni mo ti bí fún náà ṣèbí first born mi ni Kudus àwọn abúlé dẹ̀ ti lọ school. gàtẹ̀ pààyàn tí kò sí bí àwọn bàbá ṣe lè ṣe tó bá tó bí àwọn young boy. má sọ bẹ́ẹ̀ mọ́ mo ní bàbá ilé tí mo fẹ́ yìí o bàbá tí mo fẹ́ yìí o mo láìkí ẹ̀ gan ó ń ṣe dáadáa ó ń ṣe nọ́mà. ṣé ìbílẹ̀ ni bàbá òun. ìbílẹ̀ kan náà ṣùgbọ́n very nice man. wọ́n láwọn bàbá mi wà tó yẹ pé ó mọ̀ tewétegbò wọ́n ṣàpá ọgbẹ́ ẹ̀ pọ̀. wo stop it ṣé o wá gbé mi ṣeré ni ṣé wọ́n sọ fún pé wétegbò lọkàn mi fi ń ṣeré fún mi ni kì í ṣe wétegbò ó ṣe kakaraka síbẹ̀ ni kì í ṣe wétegbò rárá. ọ̀rẹ́ kúrò lórí yẹn jọ̀ọ́ kí ni problem ẹ̀ o tún dé ìwà ẹ̀ ò kí ẹ̀ sí. kò sí wàhálà máa wọ̀ rí máa assist ẹ̀ máa wọ̀ rí. Yeye Kudus Yeye Kudus wo fi mi lẹ́nu bàǹgẹ́ nulẹ̀ mi may wear contract I dey look for contract money you buy a bon see man ọ̀dà pé pèsè sẹ́wọ̀n rẹ létẹ̀ rẹ you are stupid you are stupid you are stupid baba kílẹ̀ nípa kílẹ̀ àríwá baba ẹgbẹ́ kọ ní baba mo máa tọlọ́pàá ẹgbẹ́ mi bàbá ẹgbẹ́ kan yín mo máa tọlọ́pàá máa tọlọ́pàá mo máa tọlọ́pàá ẹgbẹ́ mi ẹ̀ẹ́dọ́kọ́ níyàwó ni wàá ṣe ẹ̀ẹ́dọ́kọ́ níyàwó ni wàá ṣe ẹ̀ẹ́dọ́kọ́ tó ní ìyàwó wá sí tó ní ìdí ẹ̀ẹ́dọ́kọ́ tó wá ṣe ní òlélẹ̀ ẹ̀ẹ́dọ́ jẹ gbèsè ẹ̀ẹ́dọ́ máa kú jẹ máa tọlọ́pàá ẹ̀ẹ́dọ́ máa kú jẹ ẹ̀ẹ́dọ́ bàbá ẹ̀ẹ́dọ́ kú jẹ ẹgbẹ́ mi. Thank you.